discipline ta ní torí àwa náà láyé pàtì knowledge yẹn sáwọn tó ń jalè torí tó ti mọ̀ pé tó bá jalè in fact to start with èèyàn máa kọ́kọ́ train àwọn ọmọ every Friday morning kí n tó fi yẹn kún lára training àwa military police a train wọn pé law yìí ò ló guide 24/7 so o ní láti vibe pẹ̀lú ẹ̀ so that o gbúdọ̀ jalè o gbúdọ̀ ṣe so tí ẹni tí ó mọ̀ nípa law military law degree a ní nǹkan tó pè ní degree the armed forces tó ń guide ẹ̀ tó bá lọ ṣe punishment 100% so ìyẹn fún wa ní petrus pé àwa tá à ń kọ́ àwọn èèyàn ẹ ká tún involve ara wa so ó fún mi ní pé irọ́ o àgbọ́dọ̀ bá mi nígbà tó bá ṣe court martial ní military àwa náà ni bí provost bí law kìíní bí gbogbo àwọn tó máa prepare assemble so àwa ni military police bẹ́ẹ̀ náà ni ti air force bẹ́ẹ̀ náà ni ti army so air police in the air force military police in the army naval police in the navy so discipline yẹn ó kọ́ wa pé ògbúdọ̀ bá wọn sí nídìí ìbàjẹ́ àfi discipline so ìyẹn ni òde kéèyàn ní involve ní irú nǹkan wọ̀nyẹn looting yẹn lọ torí ìwọ ló máa arrest ẹ tó bá loot ìwọ ló máa jail ẹ ìwọ ló máa dismiss ẹ tó bá ṣe. ó wá yẹ kí àwọn military formation kan máa ní special consideration fún ẹ̀yin tó wà nínú line yẹn to curb issue of corruption. bẹ́ẹ̀ni in fact recently báyìí ní orí social media bẹ́ẹ̀ yìí náà ti rí major general kan wọ́n dismiss ẹ̀ torí kan máa kówó jẹ kan máa ṣe wọ́n ní kó lọ ra uniform fún army kó kówó ẹ̀jẹ̀ lọ ra mọ́tò lọ ṣe armament fún army kó dẹ̀ kówó jẹ officer wọ́n dismiss major general so ìkíní ó máa ń fún àwa provost ní ọ̀gá bẹ́yẹn ṣẹ́rí ẹni tó bá dẹ̀ ti dismiss ní military tó ọ lè rí ẹni army formations wọ́n jẹ́ kó wọlé so ṣùgbọ́n tó bá retire wọ pẹ̀lú àwọn colleagues ẹ̀yìn ìjọ jókòó ẹ̀ mess together so ẹ̀ ṣe everything pọ̀ ṣùgbọ́n the moment you are dismissed outrightly you are not supposed to be seen within the confines of the military again. So then what you are entitled to is not even your salary again, not pension, but what we call repatriation fee. Repatriation fee yẹn owó ọkọ̀ ẹ̀ láti bí wọ́n ti dismiss ẹ̀ bóyá Abuja lọ sí ìlú ẹ̀. So ṣe rí pé disgrace gidi o lè wá sí army formation mọ́ ṣùgbọ́n èmi lẹ́ni báyìí tí bá dé ní naval formation army formation air force formation mo free pẹ̀lú àwọn kọ́lẹ́sì gbàgbé kí ni ránkì báyìí ni ẹ wọlé sí mẹ́sì sá so wọ́n welcome me wholeheartedly because mi ò dismiss me so kí ni yẹn ó máa ń dùn wá pé kí ni bàbá yìí lọ ṣe so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó kọ́ àwa military police lọ́gbọ̀lọ́gbọ̀ pé àwa náà gbọ́dọ̀ ṣe o tá a bá ṣe òṣùwọ̀n 100% náà fi mọ̀ fún ẹ ṣùgbọ́n ẹni tí ò ń ṣe military police náà kàn fún ní light tẹ́lẹ̀ ní. ẹ ṣe fún ẹ̀yin olólùfẹ́ wa tó ń gbọ́ wa tó sì ń wò wá àwọn bàbá wa tá a gbé wá sórí ètò lénìí àwọn ni high chief Alaka ọ̀fìrùn àkókò kan nínú àwọn olóyè ńlá olóyè àgbà olórí afọbajẹ ni wọ́n ní ìlú ìrùn àkókò bàbá wa akíyín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kú ohùn látẹ̀kan kó tó di pé a lọ lórí ètò yìí ó sì ní àwọn ìbéèrè kan méjì tí mo fẹ́ ká ti máa bí yín fún ẹ̀yin olólùfẹ́ wa tó ń wò wá a rọ̀ yín pé ẹ share program yìí ẹ like ẹ comment ẹ subscribe sí Valiant Ọlọ́lá Àkókò Valiant Ọlọ́lá Àkókò television ibẹ̀ la ti ń gbé ètò yìí jáde onírúurú ni àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a máa ń gbé jáde fún ìgbáyégbádùn àwa ènìyàn pàápàá àwọn ọmọ bíbí ìlú Àkókò àti àwọn àjòjì tó ń gbé ìlú Àkókò tí wọ́n ti rí tọ́lá ṣe tí wọ́n ti rí ṣe nínú ìlú Àkókò so lẹ́ẹ̀kan sí ẹ máa bá wa ká lọ bàbá akíyín káàbọ̀ lẹ́ẹ̀kan. gẹ́gẹ́ bí a ṣe ń bá àlàyé wa bọ̀ sà ẹ ti sọ ìbéèrè tí n bá béèrè náà lẹ ti sọ yẹn pé kí ni missing link on military then and now ẹ ti sọ nípa ti irú major general tí wọ́n dismiss báyìí àwọn kan wọ̀nyẹn ni ò sí ní àkókò tí bẹ́ẹ̀ ni arígbọ́ náà bẹ́ẹ̀ ni tí wọ́n court martial ẹ̀
nípa ti olóyè ìlú lẹ́yìn tẹ́ ẹ rìtáyà ẹ di olóyè nílùú ẹ sọ díẹ̀ fún wa nípa oyè tí ẹ jẹ yìí ní ìlú Ìrùn Àkókó ẹ sọ díẹ̀ fún wa nípa oyè high chief Alaka oyè ìṣẹ̀báyé ni ẹ bá wa sọ díẹ̀ nípa oyè yìí torí oyè ibi tẹ ẹ̀yin ló jẹ́ ẹ̀yin ló wà ń bẹ̀ lẹ́ni ẹ̀yin náà lẹ́sẹ̀ tí ń bọ̀ láti gbà tó oyè yẹn ti wà ẹ̀yin ló represent interest oyè yẹn títí di sísìn so ẹ bá wa sọ díẹ̀ nípa oyè yẹn. oyè Alaka oyè ìlú ńlá ni nítorí involve nípa ọba jíjẹ mo tún wá jẹ́ olórí afọbajẹ mo rò pé ọba àná blessed memory ọba Adéòsì àti lọ́ọ̀sì mo rò pé bàbá yẹn náà wọ́n pẹ́ lórí oyè torí ìgbà táwa yìí kéré lọ́ba yẹn ti jẹ so ọba tó tún wà ń bẹ̀ báyìí tó jẹ́ Akùlójú Ọ̀run the second Báyọ̀ Agboola òun ni ọba kejì kábíyèsí o tí mo ní little experience pẹ̀lú tàkọ́kọ́ tó so oyè tí mo sọ pé ó lágbára ni pé sólè jíjọba nírun ìjọba ni gbogbo àwọn afọbajẹ bíi mẹ́jọ ìjọba yẹn náà ni tàjẹ́ high chiefs so láì pé àlejọba so ìdílé Alaka yẹn náà ni èmi tí mo jẹ́ olórí ti wá. gbogbo àwọn afọbajẹ. ìfá ìtàn bá máa kì mí gan wá ní Alaka ọ̀run ìjọ wa àti ìsẹ̀mí bí n pé oyè yẹn ibi tó lágbára dé èmi ni ṣe gbogbo soul of traditional installation of ọba orí mi ló darí jù nírun so mò ń wá mò ń lọ lórí Ìbàdàn ni mo bẹ́ẹ̀sì sí tá a bá tuntun ní court proceeding máa wá for good 11 years tọ́ba àtàná ti gbèsè ọba Adéòsì àṣẹwà jẹ́ ọba torí lẹ́ni ìjà wà nídìílé tó yẹ kó jọba mẹ́ta ni wọ́n ò wá gbàtara wọn so ọgbọ́n Ọlọ́run ọgbọ́n àwa ẹ̀dá náà experience in the military òun ló jẹ́ kí Ọlọ́run lè fún wa ṣe mercy of God ni because àṣelé tó dé stage kan tá a ti win ní court pé ká install ọba suddenly wọ́n tún gbé junction day well Ọlọ́run ṣàwá kọ́ sí mi pé Habib ṣe kínní báyìí so mo bá lo ọgbọ́n ti àtúndá tí mo lọ sí ní military mo wá kọ̀wé mi ìfáàtà bá máa ṣe meeting yóò jẹ́ ká ṣe meeting nínú mo wá gbé meeting yẹn kúrò nínú mi ò ní sọ bẹ́ẹ̀ni for purpose of security and safety of so bí mo ṣe ń ṣe tá a bá ṣe meeting torí gbogbo nǹkan tá a bá ṣe there will be leakage of information nírun mo ṣe ń ṣe orí títí nìyẹn ìgbà tí mo wá rí pé kíní máa lè sí àbí ìbò gbọ́dọ̀ sí níbi ìbàjẹ́ ibi tí ìrìn wá ti lọ́ba ló ní láti wà ni mo ṣe wá rò pé why not ọba àwọn sójà wa wà ní Kàrẹ́ àwọn sójà wa wà ní Arigidi Àkókò tí bàbá wa sinagogu wọn fi síbẹ̀ mo ṣe ọkàn kan ní kí n ṣàlọ́wẹ̀ wà lọ fún wọn ní invitation ẹjọ́ ọjọ́ báyìí o a fẹ́ ṣe àwọn kankan tó wà tradition ní ibi báyìí o which is Òkè Àgbè is our headquarter mo fẹ́ kẹ́ wà pẹ̀lú mi with my rank and my experience wọ́n ṣe gbà nìyẹn wọ́n fún mi ní méjì ní Ìkàrẹ́ mo tún dọ̀hún even the OIC wọn tó jẹ́ lieutenant the junior officer náà ni òun náà tún tẹ̀lé mi with Land Rover so mi ò lè tàn yìí bí mo ṣe dé Òkè Àgbè báyìí my former alma mater tó ń rí mi in fact pẹ̀lú siren everything àwọn lọ́ọ̀yà tó ti mú injunction wá wọ́n sá lọ ni I will not deceive then mo tún wá ṣe kinní kan intelligently mo pa fóònù mi méjì tí mi bá pa fóònù lọ́jọ́ yìí baba Alaka gbèsò àti ìsìnbó ló wà wọ́n á fẹ́ mọ movement yín tí gbogbo agbára ọmọ Yorùbá ni wọ́n á dẹ̀ fi máa mọ́nítọ̀. bẹ́ẹ̀ ni èmi àtọlọ́run mi
má pè mí o so nǹkan kan wà mo dẹ̀ mọ̀ pé tá a bá ṣe bẹ́ẹ̀ kò ní lọ so experience yẹn mo fi in fact mo fẹ́ lè sọ pé entourage ni mo gbé wọ local government òkè àgbẹ̀ so gbogbo ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ti wọ́n ní lọ́ọ̀yà máa ti sá mo lọ́ọ́ láti sá lọ because mi ò sí níbi ìbàjẹ́ bàbá Bẹ́sọ̀ lọ́nà tó I don't want to answer any question but my focus is how to restore the ọba gan o mọ̀ ọba kan páàkì sẹ́ bá ọ̀nà báyìí ó ń juwọ́ sí mi so Ọlọ́run ṣe fún wa ṣe ni ṣe install ọba ẹ̀rù tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ so Ọlọ́run sọ fún wa ṣe so mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́ni ọba táàrí jẹ́ for 11 good years àti ó ti ń lọ ọdún kejì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun that is ìbéèrè yẹn gan mo fẹ́ bèrè ní ti lójú ọ̀run the second Báyọ̀ Àgbọ̀ọ́lá kábíyèsí o kádé kó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ẹ ṣé bàbá fún ìparí àwọn olóyè àdúpẹ́ fún ipa ribiribi tẹ́ kó nípa fírí pé ọba tuntun jẹ ní ìlú Ìrùn Àkókó ilé tí kọ́ wà jíjẹ́ community leader ní inú béèrè tí a bá ní ká béèrè kó tó di pé a lọ bàbá ẹ ṣé kó tó di pé à ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tó ti wà ní ipò ológun báwo lẹ ṣe máa ń relax just tell us one day of the way you relax. Tí bá jí láàárọ̀ ẹnu ìgbà tí mo ti retire there is what we call warming up exercise màá kọ́kọ́ lọ ní ibi tí mo kọ́lé sí nìbàdàn màá lọ bí tó à ń fò ṣá about 17 kilometers mo máa ń fẹsẹ̀ rìn ìyẹn la máa ń pè ní cup of tea láàárọ̀ which is road march so màá kọ́kọ́ lọ ibi tí màá ti jọ́ọ̀gì wà ibi tí màá ti ṣe stressing wà so tí n bá ti ṣe ti road work yẹn màá wá parí ẹ̀ sórí field school kan wà nítòsí ilé mi so màá wá ṣe stressing exercise so kéèyàn máa jump kéèyàn máa ṣe màá tún ṣe ìyẹn náà so throughout the day ara mi á ṣe déédéé bí mo ṣe fẹ́ ṣùgbọ́n ìgbà tí mi bá ṣe kíní kan tí mo kàn máa ń ṣe ni pé mo máa ń ṣe thrice a week tí mo bá ṣe ní Monday màá ṣe ní Wednesday màá tún ṣe ní Saturday so mo máa ń fi relax ara mi màá ṣe wá jẹun o lè jẹ light food tí o bá dẹ̀ sí light food tea mi ò fi tea ṣeré because ìyẹn náà ti mú wa lára láti abroad so system yẹn wà okay so kò ní sí pé ọmọ rẹ bàbá kò sí so kúrì lọ́lọ́gọ́ jí so exercise yẹn ń keep èèyàn mo ti rí pé mi ò fi yọwọ́ o ti ráwọn colleagues wa tó dàbẹ́ mi pẹ̀lú ọ̀rẹ́ mi tí mo wà lọ́dọ̀ yìí tó yẹ pé wọ́n ti ń lo igi wọ́n ti ń fi igi tì mo sọ pé mi ò fi yọwọ́ torí they are not used to all this training torí exercise tá à ń ṣe yẹn ó tún jẹ́ ká ṣe kébékébé sí i ìmí ìgbà máa sọ pé àbí ìbùkáyọjọ lọ sí primary èmi náà ni ṣùgbọ́n òwò náà rọra ṣiṣẹ́ oko iṣẹ́ oko ń gbóyàn o mechanized farming àwọn máa encourage wọn pé káwọn náà pé ìpẹ́ tó wù mí kémi náà ṣe tí n bá ti lówó ni torí mechanized farming èèyàn lè máa fi láṣẹ lọ́kùn so gbogbo experience yẹn put together ó máa jẹ́ kéèyàn look younger. báwo ni attitude in towards bóyá party ká ṣe jayéjayé ó wà ń bẹ̀ dance gbogbo wọn yẹn àmọ́ mọ̀ gẹ́gẹ́ bí military man ìyẹn ò lè sí ní láyìn rárá. tí a bá ní nǹkan ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá ti pè mí máa wà wọ́n so tó bá ti kàn sí ọ̀rọ̀ ìlú àbí bóyá àwọn àbúrò mi tó fẹ́ ṣègbéyàwó fọ́mọ àbẹ́mi gan so máa dá sí ṣùgbọ́n pé kéèyàn máa lọ pátí dé lóru lọ́mọ tí yó mi ò mọ tí so mi ò dẹ̀ kẹ́gbẹ́ ọtí mímu àwọn ọ̀rẹ́ tí mo dẹ̀ ní náà bíi ẹ̀dá ológun kò kì í ṣe ọ̀rẹ́ tó mọtí so a máa ń close dáadáa ṣùgbọ́n tí bá ti rí ọ̀rẹ́ mi tí mo study ẹ̀ as a provost officer retired tí mo rí kọ́ ọlọ́tí àwọn àyẹ̀rà fún because these are conduct to be avoided in the military so training ti military yẹn náà tún wá síbi lọ́kàn pé téèyàn bá mọtí yóò àwọn aláwọ̀ máa tì mọ́lẹ̀
tó bá bí àbò disgrace uniform wàá dẹ̀ ṣáàjẹ́ ó lè ní the city dismissal so kí lèmi náà ṣe lọ mú so we count those actions as conduct to be avoided so a kì í ṣe so láì kì í ṣe láti bẹ̀rẹ̀ yóò gbọ́dọ̀ ṣe nígbà tí mo dàgbà bàbá mo dẹ̀ máa ń pàtẹ sáwọn ọmọ mi. bàbá gẹ́gẹ́ bí a ṣe wo ètò ààbò lónìí pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àti pé gẹ́gẹ́ bí ẹni tó ti jagun fẹ̀yìntì nínú iṣẹ́ ológun báwo lẹ ṣe rí ètò ààbò sí. ètò ààbò wa pàápàá ní àwa south west ń bí ẹ jẹ́ ká tẹ̀ fi sí south west ń bí. bẹ́ẹ̀ni ó mẹ́hẹ̀ mi ò lè tán yìí experience tá a ti ní lẹ́nu ìgbà tí bàbá wa Buhari tó wà ń bẹ̀ kò múnú èèyàn dùn because mi ò fẹ́ lè sọ pé leader tó wà self-centered ni ẹ ti understand ẹ bá notice lápá ọ̀dọ̀ wa ń bí àlà ní Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ni lọ́hùn yẹn ó dance to the tune of his people torí pé Fúlàní ni so intention wọn ni pé àwọn ni bàbá Nàìjíríà which was not so they are cliques they are minority in Nigeria so òun fi gbogbo ìwà bí ìwà terrorist ìwà kìnìún yẹn ó fi ń gbé àwọn yẹn mo ti ní experience débi pé most of our stations tó wà nísàlẹ̀ bí àwọn aláùsá náà kó síbẹ̀ nígbà yẹn so if you thereby send anybody suspect to that station nísàlẹ̀ bí wọ́n á kàn tì mọ́lé ó lè jẹ́ 1 day or 2 ẹni tó jẹ́ terrorist so èèyàn kì í romance terrorist in all over the world ibi tí mo ti lọ train wọn kì í romance terrorist tá a bá ti rí wọn bá a máa pa wọn ni so why so ó bá ti rí pé ìsàlẹ̀ ń bí wọ́n mú lára àwọn ọmọ wọn ní kan tó release wọn ẹni tó ti kọ́ bọ́n ṣe ń fọwọ́ pààyàn ọ̀rọ̀ wà lára training wa then tó wá rí mú pé ẹni yìí ó pààyàn o tó tún wá romance ẹ̀ pé kó rehabilitate ẹ̀ kó di èèyàn kó sí èèyàn tó fẹ́ dà so why not a máa waste wọn ṣùgbọ́n Buhari time wọ́n romance wọn ni wọ́n tó ti rehabilitate wọn wọ́n tó ń fún wọn lówó oṣù sójà tó kú tán pa nípa ìyá ẹ̀ tí wọ́n lówó oṣù tó jẹ́ Saudana so gbogbo kìíní yẹn ti mẹ́hẹ̀ so nǹkan tí màá kàn advice wọ́n bá lè allow this local police ṣe mọ̀ àwọn ọmọ wa you go into the cliques state police state police à ń pè wọ́n ní local so torí pé wọ́n ṣe federal so state police yẹn á lè lọ sínú igbó àkóńbò nínú igbó wọn ibẹ̀ yẹn gan làwọn pípọ̀ yẹn wà kẹ́ imagine billions of dollars nairas wọ́n share nínú igbó so táwọn ọmọ wa wọ́n bá gba state police láàyè wọ́n á lè máa kóńbò gbogbo creeks wọ̀nyẹn gbogbo even létí odò náà wọ́n ń lo bóòtù ńgbà míì o ẹ wo àwọn sójà wa tí wọ́n pa ní Ẹdó lóyà Delta tí ò tí ì pẹ́ báyìí wọ́n lọ fún peace mission ẹ̀dẹ̀ jókòó ẹ̀dẹ̀ wà létí odò ẹ̀dẹ̀ ju a máa ń pè lákàrà àwọn akéde ní grenade wọ́n dẹ̀ yọ pin wọ́n dẹ̀ jù sáà wọ́n dẹ̀ perish àwọn ọmọ wọn colonel rank wà nù so ẹwúrú ẹ̀mí tó ń ti waste to train a single soldier is not a small thing so ẹwúrú ẹ̀mí báyìí kú mọ̀ sọ gbogbo àwọn ìlú tí wọ́n ti lọ so kírú yẹn kàn wá waste experience yẹn waste ọmọ mi ò tí ì fẹ́ yàwó nù àbí kí yẹn kí mi ṣe wà marry so táwọn wọ́n bá allow these our Àmọ̀tẹ́kùn to graduate to state police local police then wọ́n tún ní àwọn kan lára wọn irú intelligent department níbi lọ wọ́n máa wọṣọ then our local hunters too wọ́n inculcate wọn sí kì í ṣèwé nìkan ló matter but the experience you have torí gbogbo àwọn ibi tá a ti lọ ń ṣe training ọ̀rọ̀ military police ló máa ń lọ fún wa pé to be a good policeman is not the number of arrests you make but the number of mistakes you are able to correct. tó bá wọnú igbó tó ń mú àwọn terrorists wọ̀nyẹn tó ń mú wọn wá tó ń ṣèdájọ́ fún wọn ẹ rí i pé wọ́n á stop. àwọn haúsá tó bá fẹ́ ṣe látọ̀hún wọn á máa sọ ẹ má lọ sí west o wọ́n á ṣe báyìí fún yín o so àwọn náà ti gbọ́ o àwọn àgbẹ̀ tó lọ yáwó tó ń dáko tó ń fi ń ṣoko ẹ̀ẹ́dẹ́ kó màlúù lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ bá gbogbo ẹ̀ jẹ́ for what
ọ̀rẹ́ west wo ló lọ sí north tó lọ ń ba oko wọn jẹ́ lọ́nà so kíní yẹn á stop so kí àwọn èèyàn wa wọ́n lè máa ṣe etí lalákan fi ṣọ́rí àwọn intelligence yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ a máa ń pòwe pé etí ọba ń lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ torí kọba tó kí nǹkan kan tó ṣẹlẹ̀ ọba àti gbọ́ nílùú mi báyìí tán bá sọ̀rọ̀ security ọba mi àti tají ìgbésẹ̀ báyìí àwa olóyè àwa ká máa bọ̀ ká sọ jẹ́ sí nǹkan tí ká lè ṣe fún ìlú. so ẹ rí i pé gbogbo àwọn ìwà ipá lè máa pààyàn máa jíyàn gbé gbogbo ẹ̀ stop. ẹ ṣe dádì gẹ́gẹ́ bí consultant ǹjẹ́ ẹ ní ìbáṣepọ̀ kan pẹ̀lú Ondo state government rárá àbí Ọ̀yọ́ state government. federal nítorí nǹkan tó yẹ kí n ní náà ń bí náà mo ní little experience ní Adékúnlé Ajásí mo ń rapport pẹ̀lú wọn tó mo níṣẹ́ mi ìbẹ̀ ṣùgbọ́n mo ṣe ní rapport pẹ̀lú VC the former VC Nimiko Ramon Nimiko àbí Nassim Ramon ní gómìnà Muslim background so Nassim yẹn lọ̀rẹ́ mi tó jẹ́ VC so tó bá ṣe ní ó kàn dùn gan pé mi ò tí ì parí ti Àbújá tí mo sọ ó lè mi lóhùn ìbá fún níṣẹ́ security so ẹ̀kọ̀ọ̀kan mo máa ń lọ sí ọ̀dọ̀ àwọn security officer àwọn máa lọ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ so yẹ kí n ní rapport pẹ̀lú wọn bẹ́ẹ̀ ti ṣe cleaning industrial cleaning ṣe pẹ̀lú so ó tún jẹ́ kí èmi pẹ̀lú mi kó súnmọ́ra dáadáa so experience in the military màá tó fi hàn wọ́n ẹni tó ń fi ṣọ̀gá ń bẹ̀ ọ̀gá ọlọ́pàá ni ibi báyìí o ASP ibi báyìí ni kò lọ so wà á rí i pé ní school kò ní sóni àwọn ọmọ tó bá jẹ́ miscreants àwọn tó jẹ́ cultists identify wọn bẹ́ẹ̀ ni so òun lè experience mi ò ní ṣùgbọ́n iṣẹ́ mi náà torí pé wọ́n sanwó ọgbó 3 years iṣẹ́ yẹn ti stop. Bàbá wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìbò wọ́n ti fún àwọn local government ní autonomy báyìí a dẹ̀ mọ̀ pé ìkan nínú ìdí tó ń fi fún wọn ní autonomy ní ètò ààbò so a wá wo pé pàápàá to secure àkókò ǹjẹ́ ẹ fi pé tí company yín bá kọ́ mi ẹ fi ṣe rò wípé a ò lè rí àǹfààní mú nínú ẹ̀ ni. àárí o ó pọ̀ gan-an torí experience táwa ti ní nínú ológun ní sójà ojú omi òun náà ìrírí wọ̀nyẹn náà la máa fi train wọn torí mo máa ìgbà míì máa lọ báyàn train nígbà tí mi ò tí rówó parí ọlọ́run adé ṣe so máa train àwọn èèyàn so ìrírí mi ni mo fi ń train so mo ti sọ́nà ṣáájú pé to be a good policeman is not the number of mistakes you are able to correct. kéèyàn kọ́kọ́ correct mistake yẹn náà ó ní kíní ti wọ́ wá àwọn northern náà ló fà so tàbá ti lè mú kúrò pé ìlú mi mo máa wáyé máa ṣiṣẹ́ yìí bí wọ́n ṣe kọ́ mi ẹ rí i pé gbogbo kíní yẹn stop. à ń fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin local government chairman wa láti secure ilẹ̀ àkókò àti Ondo state lápapọ̀ yes n tá à ń sọ gan nìyẹn pé àwọn bàbá wa olóyè àgbà high chief Alaka of Irun Àkókò land wọ́n ṣe tán láti share experience wọn pẹ̀lú wa wọ́n ní consultancy firm security consultancy firm tá a lè contact. Samwab security and consultancy services lórúkọ ilé ní company wọn ẹ jẹ́ ká kúkú lo àkókò yìí ẹ fún wa ní phone number yín tó ń fi lè contact yín torí pé a mọ̀ pé ètò ààbò lákòókò yìí ohun tó ṣe pàtàkì ni ẹ fún wa ní phone number yín so that gbogbo àwọn èèyàn wa tó bá ń gbọ́ pàápàá àwọn chairman wa ní àkókò gbogbo torí wọ́n tún ti ní àwọn LCDA tá a dẹ̀ mọ̀ pé ọ̀ràn ààbò pàápàá láàrin igun àwa àti Kogi lọ́hún Ẹ̀dó lọ́hún gbogbo ẹgbẹ́ ni àwọn kìnnìún so so à ń fẹ́ ẹ fún ẹ sọ phone number yín mo mọ̀ pé àwọn alága wa gbogbo wọn ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí láìpẹ́ láì jìnnà wọ́n á máa kàn sí. nọ́mbà mi ni 081 ìyẹn ní WhatsApp 25918833. ẹ bá wa sọ lẹ́ẹ̀kan sí bàbá ẹ gbóhùn sókè kẹ bá wa sọ lẹ́ẹ̀kan sí káwọn èèyàn wá lè. nọ́mbà mi fún ti WhatsApp nọ́mbà mi ìyẹn ní 081 25918833. Yàrá àkọ́kọ́ then
hotline mi Yeah. 08037271305. ẹ sọ yín lẹ́ẹ̀kan sí bàbá. 08037271305. ẹ dárúkọ iléeṣẹ́ yẹn lẹ́ẹ̀kan sí fún àwọn èèyàn wa tó ń wò wá. Okay, Samohab Security and Consultancy Services. ẹ sọ àwọn services tẹ́ ń rẹ́ńdà fún àwọn èèyàn. Okay, I render training of guards. Personnel. Yeah. Then I demand equipment ńkọ́. I'm supply procurement of equipment, security equipment. Bẹ́ẹ̀ni. bí àwọn CCTV, transmitters, then concertina barbed wire, ìtẹ́ máa fi sórí fence. Gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn a máa ń pè kínní kan ní stone touch tó yẹ pé tó lè bá fẹ́ cross látòrí fẹ́ǹsì wá sínú ilé yín tẹ́lẹ̀ tàn só lè lójú tá paralyze kò ní kú o stone touch náà wà lára àwọn nǹkan tá à ń supply so that tó bá ti paralyze ìbọn àti gbogbo nǹkan tó kó dání ẹja ẹ̀ẹ̀kan lọ́bẹ̀ lọ́mú bí àdúgbò so gbogbo kìíní equipment yẹn wà tá a lè supply so wà lára iṣẹ́ wa dẹ̀ máa ń train àwọn bouncers wípé ẹ fẹ́ ní party cooperative ẹ bá wá bá wa àti ní àwọn bouncers àti train. kitted bouncers. bẹ́ẹ̀ni well kitted. so then tẹ bá dẹ̀ ní security firm náà tẹ fẹ́ ká wá bá wa lecture ká tún equip náà arrange so that a dẹ̀ ṣe dáadáa. ẹ ṣé bàbá wa so àwa máa fi eléyìí gbà yín níyànjú pé lóòótọ́ ìlú Ìbàdàn lẹ fi ṣe ibùgbé á dákẹ́ ní ọ́fíìsì kan sí Ondo State tiwa yìí ẹjọ́ ẹ tètè bá wa fi sọ́kàn so that at a very short time a lè contact yín ẹ dẹ̀ lè wà available tàbí so ẹ bá wa fi sọ́kàn torí pé ètò ààbò ó ṣe pàtàkì gidigidi ní àkókò yìí ẹ ṣé gan bàbá wa àmọ́ ń wo àkókò kó tó di pé a lọ mùsùlùmí ní tẹ́lẹ̀ ṣùgbọ́n lónìí ẹ jẹ́ kristẹni ẹ jẹ́ ká wo àárín yẹn ẹ ṣé olóòtú ẹjọ́ sà kì í ṣe pé ẹ jẹ́ mùsùlùmí nìkan ẹ jẹ́ aláàjì tó lọ Mẹ́kà àti Mẹ̀dínà lónìí kristẹni ní ẹ jẹ́ ká wo àárín yẹn. mo fẹ́ lè sọ pé Ọlọ́run ló rà mí padà because throughout modern school Anglican secondary school àjọ àná Anglican in fact gbogbo kan yà lọ́tọ́ tí mo ní interaction pẹ̀lú àwọn Christian friends ní àjọ máa ń ṣe pọ̀ ní a lọ sí Galilee a lọ sí Ìdí ní ti Muslim so àjíjọ jẹun pọ̀ so Muslim I mean mo wá ṣe Muslim yẹn for good 60 good years so mo ní ọ̀rẹ́ mi báyà wá sílẹ̀ ní bá mi ṣeré níjọ́ ọdún èmi náà lọ sí ilé ẹ̀ nígbà Christmas so ó ti jẹ́ kí n ní a lot bàbá àti ìyá mi they were Muslim by birth they were Muslim by tradition ìyá mi gan olórí alásàlátù ni aláàjì náà ni bàbá mi so mo wá gbogbo pillars of Islam yẹn márùn-ún òpó márùn-ún Islam ṣe bẹ́ẹ̀ ni mo wá parí ẹ̀ sí ti Mecca so that was in the 80s I was serving with Ikomu as PA so mo lọ sí Mecca mo ṣe gbogbo èèyàn fi ti Islam yẹn bẹ́ẹ̀ kò tó a certain stage mo wá rí i pé gbogbo kò sẹ́ni tí ò lógun àti tìdílé ni o ìmọ̀kọ́ náà wọn á kó wáyé o tí ìkọ̀kan bá ṣẹlẹ̀ sí mi even traditionally tí mi bá lọ ṣọ́ọ̀ṣì mi ò kì í rí gbàlà so ìdí àbájọ nìyẹn tí mo fi ní àhà ìyá ti lọ bàbá ti lọ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n call for tí wọ́n tó ń ṣe ní ṣe lórí community so call for pé kí tó wọ̀ súnmọ́ lọ́wọ́ so ìdí àbájọ ni mo ṣe wá kì í ṣe pé wọ́n ní gbàgbọ́ bàbá ọmọ bẹ́ẹ̀ so mo ti rí pé bàbá mi ti lọ lóòrùn náà fàdúrà ìjagun ìyá mi náà kò ṣeun ti lákùrẹ́ ni wọ́n máa ń lọ ń gbà yẹn pẹ̀lú pé wọ́n jẹ́ mùsùlùmí ìyá alásàlátù a ní omi tó ń kó fún mi nìyẹn kí n mú kí n fi wẹ̀ orí yẹn fọ́ mi á lọlẹ̀ lẹ́yìn tí n bá wà ní ogun gan nígbà tá a jagun tí mọ́mí mi ta bá rí ráyè communicate àbí gbàwẹ̀ ọjọ́ báyìí o tí n bá ti gbàwẹ̀ yẹn ṣẹ́gun àtúndé bẹ́ẹ̀ni so ìdí àbájọ ni then wọ́n ń ka Quran bẹ́ẹ̀ sóra yẹn ni mi ò rántí ṣá wọ́n kà á pé tẹ̀lé àwọn Christian brother wa tá a bá ti ní kó ń gba ẹ̀sìn tó ò bá ti gbà
ìnẹ́sìn ni pé ká máa pa wọ́n ní òpé jihad ni mo tún rí yẹn kà irọ́ o kémi wá máa gbogbo àwọn àbúrò mi tó jẹ́ pastors àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ elders so tó wọn bá ti ṣe ẹ̀sìn mi kí n máa pa wọ́n onírúurú ẹ̀sìn wo ni so ibi ibẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn muslim yẹn ti wá kúrò lọ́kàn mi so I was a Muslim for 60 years so kó tó di pé wá ṣe 14 years ago mo di member and a minister in Redeem so elder ni mi ní Redeem Church ní Ìbàdàn so ìyàwó mi náà tún jẹ́ takuntakun nínú ẹ̀sìn Redeem so prophetess so ìyàwó mi deaconess so yes. So eléyìí túmọ̀ sí pé ó ní àkókò tẹ́ bá Jésù pàdé ǹjẹ́ ẹ lè sọ specific time gan tí ìrírí yẹn wáyé your salvation experience. bẹ́ẹ̀ni around August ní ìjọ yẹn mo tẹ wà nú àwẹ̀ Muslim Ramadan time. bẹ́ẹ̀ni so ìkan lára àwọn in-law mi pé 80 years so àwa wá sí Ondo State Governors Event Center Lákùrẹ́. so mo wà nú àwẹ̀ then àbúrò mi tí mo dé sọ́dọ̀ ẹ̀ ó wá tún jẹ́ ọkọ ẹ̀ jẹ́ reverend àbúrò mi náà jẹ́ reverend Mrs. obìnrin so wọ́n wá ní bàbá wọ́n ti oúnjẹ kan sáàfù yìí wọ́yọ̀ jẹ́ ní jẹun o torí mi nínú àwẹ̀ so kìnnì kan wà flash sí mi lọ́kàn pé nǹkan tí mo ti kà pé àwọn Muslim ń pààyàn yìí àgbẹ̀ wọn pè ní jihad mo ṣe wá sí mi lọ́kàn nìyẹn gbogbo nǹkan tó ń sáàfù mi ò jẹ́ pé shortly tí mo délé mo ní káàbúrò mi lọ ṣe oúnjẹ pé mo fẹ́ jẹun mo fẹ́ break àbúrò mi ní dáàdì ẹ fẹ́ báwẹ̀ yín jẹ́ wọ́n ní ọ̀rọ̀ tí pé mi ò tẹ̀ rí gbàlà ní Muslim yẹn ó ti sú mi so ibi tí mo ti rí gbàlà yẹn látẹ̀lé lọ ìwọ àbúrò mi àtọkọ ẹ máa bá mi sọ̀rọ̀ nípa Christianity ìyàwó mi àwọn parents ẹ pastor and lady evangelist wọ́n á máa bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi míì náà àwọn àbúrò mi míì náà ṣé kí wá wíwé ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ gbàgbọ́ yẹn mo ti di onígbàgbọ́ láti mi lọ ní gbogbo àwọn tó jẹ́ close associate gbogbo wọn bẹ̀rẹ̀ sí wá pray fún mi wọ́n fún mi ní Bible wọ́n fún mi ní gbogbo the little experience èmi náà ti ní mo ti darapọ̀ mọ́ yín láti mi lọ mo break away that was August ní year yẹn but 14 years ago so nígbà tí ìṣẹ̀lẹ̀ báwo ni àwọn Muslim community ibi tẹ́ ti ní Ìbàdàn àti nílùú kí ni reaction wọn sí ìgbésẹ̀ tẹ́ gbé yẹn torí ẹja ńlá ni tẹ́ fi àárín wọn sílẹ̀. bẹ́ẹ̀ni torí mo máa àti bí ìmọ̀ mo ti fi mí jẹ ìmọ̀ even in the military mo máa kírun máa lead prayer with the experience pé mo ti parí Quran mo ti lọ sí Arabic school nírùn ní Òkèrùn àwa ní first set ní Òkèrùn Arabic school Quranic school so àwa náà la kọ́kọ́ ṣe wòlímọ̀t so experience mo tún ní níbẹ̀ yẹn kò yẹ kí inú wọn dùn sí mi tí n bá rí àwọn brothers mi tó jẹ́ àbẹ́ ọ̀rẹ́ àní àwọn ẹ̀mọ̀kàndẹ̀ ṣọ́ra ara ọ̀rọ̀ rí ní mi yẹn o so mo dẹ̀ wí bẹ́ẹ̀ mọ́ so ṣé torí pé mo ti cross báyìí ṣé ìgbà tá a wà ń lé a kì í lọ jẹun ní Galilee àmì a kì í yó oúnjẹ Christmas a kì í yó oúnjẹ àwẹ̀ lọ́dọ̀ mi so we are still one tọ́mọ ẹ bá ń ṣe òní mat tó bá ẹ ń ṣe anything àbí nìkáì pè mí màá wá so kò mí pé torí pé mo ti cross so àtúnú ṣàwọn àṣepọ̀ dé ìgbàkejì gbogbo wọn inú mú ìwò bẹ́ẹ̀ ni pé èmi tí mò ń kọ́ wọn mo fi fòdì sílẹ̀ bẹ́ẹ̀ ni so inú wọn ò dùn sí mi then literally náà àwọn tó ní àwọn bàbá wa àwọn náà inú wọn bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe ti bẹ́ẹ̀ ni ọmọ wa ní ọ̀tá púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú orúkọ Jésù yẹn all needs are bow so mo wá ṣàǹkẹ́ pé Ọlọ́run so wá ń gbé mi orí ogun yẹn díẹ̀díẹ̀ so mi ò léwé mi ò ní kankan ṣùgbọ́n orúkọ Jésù ó jẹ́jọ́ ògùn lọ́bẹ̀ ṣeun bàbá wa God bless you inú wa dùn lọ́pọ̀lọpọ̀ àwa ikọ̀ àkókò ọlọ́lá àkókò à ń dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tẹ́ fi sílẹ̀ lónìí láti bá wa ní ìfọ̀rọ̀wéràn
ẹ ṣé gan bàbá kó tó di pé a lọ mo ní ìbéèrè kan sí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Àkókó jẹ́ ilẹ̀ tí Ọlọ́run bùkún fún. ilẹ̀ ọlọ́ràá. ọlọ́ràá tabáwọ̀ tó tabáwọ̀ sí tabáwọ̀ wájú tabáwọ̀ yìí onírúurú àǹfààní wà ń bẹ̀. kó tètè di pé a lọ sí Àkókó a mọ̀ pé l'Ondo State wa yìí gẹ́gẹ́ bí ajagunfẹ̀yìntì nínú iṣẹ́ ológun ojú omi ẹ rí pé a ní deep sea kan ní Ondo State. Ìgbọ́kọ̀dá bàbá kí ni akitiyan wo ni ẹ rò pé yẹ kí ìjọba sà sí deep sea yẹn àwọn àǹfààní wo lẹ rò pé ó lè tiẹ̀ ti bẹ̀ wọlé wá sí Ondo State kó tó di pé àtẹ̀ wá sí Àkókó. ẹ ṣe olóòtú àǹfààní tá a lè rí ń bẹ pọ̀ àwa navy kẹ́yìn sọ pé navy tí mo belong bẹ́ẹ̀ni àwọn náà ti ń gbé ìgbésẹ̀ láti ní base síbẹ̀ báyìí orúkọ base wa ni mi ì tẹ̀ tí ìrántí base ti site níbẹ̀ yẹn. Another nice one ni pé kí government federal government wọ́n wá ní port seaport so seaport yẹn ṣe mọ̀ àwọn Àkókó gan la súnmọ́ Ìlàjẹ jù ẹ ọ̀dà sàn àbá ti dọ́rẹ̀ bẹ́ẹ̀ yẹn a ti dé Ìlàjẹ so gbogbo nǹkan jà gbogbo nǹkan tó yẹ kó wọlé láti ìlú òyìnbó wọ́n lè máa jà kádẹ̀ tó ní dry port ṣe mọ̀ dàrí seaport there is dry port seaport yẹn lọ́jà ti wọlé dry port máa ti já ọjà sílẹ̀ so wá enhance wa ní Àkókó gan gbogbo Ondo State in general so that a máa rí nǹkan rà wá ship tó bá yá so inú mi lẹ́nu pé president wa náà. bẹ́ẹ̀ni wọ́n gbé ìgbésẹ̀ tó dáa senator wa gan tó represent southern senatorial Jimoh Ibrahim àwọn náà ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀. blue sea àbí yes ministry wọ́n ti ń create ẹ̀ báyìí ó fẹ́ máa fà wá sílé díẹ̀díẹ̀ irú nǹkan tí Buhari náà ń ṣe yóò wọ́n ṣe lè create dry port southern states ṣùgbọ́n àwa láti kọ́kọ́ jẹ́ àǹfààní so navy wa dẹ̀ stand by in case of piracy ṣe mọ̀ ìra iṣẹ́ wa lórí omi torí ìgbà tí mò ń serve ní Delta ní o Cross Rivers ní o gbogbo àwọn ibi tó mi wà yẹn rivers coastal area gbogbo nǹkan ti bẹ́yẹn là ń ṣe lórí omi tí mo wà involve so tá a bá ti mú àwọn pípín yẹn báyìí tá a bá tọwọ́ wọn tá a ṣe hand over wọn fún customs so àwọn ló máa gbé wọn lọ court bẹ̀ẹ̀ni tá a bá rí i pé bóyá piracy nípa epo bunkering oil bunkering àwa fúnra wa la máa dé ṣùgbọ́n àwọn tó lọ GM custom kọ̀ọ̀kan àwa máa hand over wọn torí ká bá ti mú ṣíèpù gbọ̀ngbọ̀n àwa la navy la kọ́kọ́ wọlé síbẹ̀ ká tó mú àwọn oníkìní tá a question wọn tá a ṣe interrogate wọn ní department ní ẹ̀kọ́ so tàbá ṣe yẹn tán àwa pé ọ̀gá àwọn custom kan wà àwọn kan báyìí láti rí lọ́wọ́lọ́wọ́ wọn tó wà bí exhibit àgbà gbogbo ẹ̀ so a lè document hand over fún so báyìí ṣe so these blues seaport ní Ìgbọ́kọ̀dá yẹn so wà enhance wa láti progress láti forge ahead inú àwọn ọmọ wa tó wà ní diaspora gan dùn láti wálé pé nǹkan dáadáa báyìí ti ṣẹlẹ̀ nílùú so bí àwọn níbi wa ṣe station ní Ìgbọ́kọ̀dá yẹn ló mi dùn sí Ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe. àmín bàbá ẹ ṣé gan lákòótán gẹ́gẹ́ bí mo ṣe sọ Àkókó land Ọlọ́run bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ aláwọn àlùmọ́nì wọ́n ní nílùú Àkùnú ń bẹ̀ pé iron ore wà ń bẹ̀ àwọn nǹkan oríṣiríṣi káàkiri ẹ wọ àwọn òkè ńláńlá tó yí wa káyìí mo fẹ́ kẹ́ ẹ lo personality ikún ọ̀dọ́ fi ń ṣe tiles. yes ceramic kìíní bẹ́ẹ̀ ni ó wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí náà ló wà abundant káàkiri. bẹ́ẹ̀ni ní Àgbábó àtún ní bitumen bẹ́ẹ̀ torí èmi pẹ̀lú gómìnà gan ká lọ inspect èèyàn á fi gbé sílẹ̀ báyìí wà á dẹ̀ gbé ọ̀dà jáde live láì tí process nínú kẹ́míkà tó ń gbé gbígbà tí wọ́n rí dísù nǹkan a lot of things ló tún wà nínú kíní tó ń gbé yẹn nínú kótà yẹn àwọn bíi AGO dísù gbogbo nǹkan tí èèyàn rí nínú ti epo ló tún contain nínú ẹ̀ ló tún contain tó yẹ pé kì í ṣe kótà nìkan ni wọ́n máa rí mú jáde ńbẹ̀. èmi á kàn employ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa nǹkan tá a lè fi ṣe owó tá a lè fi ṣe ọ̀la ó pọ̀ l'Ondo State wọ́n bá lè táàpù gbogbo resources à ń ràn wá lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe lórúkọ bàbá ṣe gan àwọn ọmọ wa ní diaspora ẹ bá wa bẹ̀ wọ́n bá wa pàrọwà sí wọn kó
kán wálé kán wá ṣe àwọn kọ̀ọ̀kan ọ̀ràn Kwari ló wà káàkiri tán bá bẹ̀rẹ̀ sí exploit ẹ̀ náà ara nǹkan ni báwa invite wọn kẹ́ lo personality pàápàá ó tẹ̀ já àwọn ọmọ ìrìn àwọn ọmọ àkókò wa wọ̀nyí kán wálé kán papọ̀ kán wá bẹ̀rẹ̀ sí take advantage àwọn nǹkan tá a ní káàkiri wọ̀nyí. ẹ ṣe àìsọ ẹ tún sọ Yorùbá náà fún mi. ìjà rẹ̀ òkètè yẹn ọmọra kì í nílùú òyìnbó kì í káàkiri Europe ní Amẹ́ríkà ní àti kì í ní Netherlands wọ́n sọ pé ọmọ wa kan náà ní èèyàn gbogbo wáyé connect ní Netherlands. àwọn people ti connect mọ́ ìjọba Trump báyìí tó jọ ọmọ Ondo State ń bí torí mo ṣèlú kan lórí social media lánàá mi mọ̀ ọ́ Something Akintoye wọ́n tó tún ní Trump tó ti yàn báyìí so kí kékeré kí n àbọ̀ nílé o nítorí ilé náà bọ̀ sinmi oko kété ń kàyọ̀ mú ṣe ọlá iná Ondo State so kí n bá lé èèó kì bá kó bọ̀ èyí náà lè lò nínú rẹ̀ láti mú ilé òlúra náà rúgẹ Ọlọ́run ajá kéré oko délé o èèyàn mọ́ra pátápátá onídẹ̀rẹ́ ìgbésókò wájẹ o ìtẹ̀rìnà kéré oko wálé. ṣé bàbá àdúpẹ́ fún gbogbo ẹ̀yin tó ń wò wá ní àkókò yìí àwọn bàbá wa Aishif Alaka ni a mú wá sí Ọ̀fìnrún Àkókò àwọn la mú wá sí orí ètò lónìí a sì ti ń gbọ́ gbogbo àlàyé tí wọ́n ti ṣe lọ́tún àti lósì ilé iṣẹ́ tẹlifíṣàn tó mú ètò yìí wá fún ìwòran wa la pè ní Valiant Ọlọ́lá Àkókò tẹlifíṣàn à ń fẹ́ kẹ́ subscribe sí YouTube channel wa níbẹ̀ lẹ́ẹ̀ ti rí wa wò a ní gbogbo social media outlet gbogbo la ní presence sí àwa ní YouTube Facebook Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n YouTube channel wa valiantololaakoko.com oníkẹ́ Google ẹ rí ń bẹ̀ ẹ afẹ́kẹ́ subscribe sí ẹ máa wo onírúurú àwọn ètò tá à ń gbé wá lọ́lọ́kan òjọ̀kan àwọn ìkan ní ìlú Àkókò Àlákókò mẹ́rin àti l'Ondo State lápapọ̀ la máa ń gbé wá àwọn ọmọ bíbí ìlú Àkókò àti àwọn àlejò gbogbo ní Àkókò àwọn la máa ń gbé wá sórí ètò so a kí yín pé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ wá kò ní di ó tún dìgbà kan náà bàbá wa a mọ̀ pé nígbà tí àkókò bá tó tá a bá tún ní ká pè yín wá sórí ètò lọ́jọ́ míì tayọ̀tayọ̀ náà lẹ́ agbàgbọ́ pé tayọ̀tayọ̀ náà lẹ́ tún fi wá sórí ètò wa. bẹ́ẹ̀ni olóòtú gbogbo ìgbà tẹ́ bá pè mí mo rẹ́dí láti wá. ṣé bàbá pàápàá abala security yẹn a gbọ́dọ̀ tọ́nà síbẹ̀ dáadáa torí pé a mọ̀ pé pẹ̀lú ìrírí tẹ́ ẹ ní ẹ wúlò fún wa l'Ondo State dáadáa so a dẹ̀ gbàdúrà pé consultancy firm yẹn náà a máa dàgbà sókè lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa wá celebrate yín lórí consultancy firm yẹn because a mọ̀ dájú pé ètò ààbò ó mẹ́hẹ a dẹ̀ nílò láti fortify ètò ààbò pàápàá ní ilẹ̀ Àkókò so a ti invite gbogbo àwọn chairman local government kí wọ́n fi etí sẹ́lẹ̀ lẹ́tà bàbá máa dọ̀dọ̀ yín anytime from now láti wá fún consultancy so ẹ tẹ́wọ́ gba àwọn lọ́tún lọ́sì ló wá ràn wá lọ́wọ́ fún ẹ̀yin olólùfẹ́ wa a kí yín pé ó dìgbà kan náà God bless you thank you very much. iṣẹ́ yẹn ò ní jóná o àmín bàbá iṣẹ́ yẹn máa gbé sókè o àmín gbogbo ibi tẹ́ bá lọ tẹ́ bá bọ̀ ẹ máa pàdé aláàánú àmín àmín ó ṣe máa rí nìyẹn ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín 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 lórúkọ Jésù ẹ ṣé.